Ẹ káàárọ̀ àjírẹ̀bí gbogbo ọmọ Oòduà pátápátá, gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi ni mo kí. Ẹ jẹ́ ká ní ìṣọ̀kan, ẹ jẹ́ ká ní ìfọwọ́sowọ́pọ̀. Wọ́n ní nǹkan yìí nǹkan wa ni, àná à ń roko à ń rodò. Tá a bá lọ oko tá a bá rodò, ibẹ̀ kọ́ ilé kọ́ là á débà ni, ilé la máa débà. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀. Lásìkò ìgbà kan a rí i pé wọ́n gbé ONET jáde, that's Oòduà Network, tó dẹ̀ ṣiṣẹ́ káàkiri gbogbo ibi tí ọmọ Yorùbá bá wà. Ẹ jẹ́ ká gbìyànjú láti bẹ̀rẹ̀ sí ń lo Oòduà Network yìí. Mo bẹ̀ gbogbo àwọn ọmọ Oòduà pátápátá, gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká ṣiṣẹ́ lórí Oòduà Network yìí kí àwa fúnra wa gan tí a bá ti lè ní ìlà Oòduà Network. Ó ṣe pàtàkì, ó ṣe kókó fún gbogbo àwa ọmọ Oòduà pátápátá. Ẹ jẹ́ ká gbìyànjú láti lò ó. Ẹ ṣé mo dúpẹ́, ìfọwọ́sowọ́pọ̀ yín ló jẹ wá lógún. Tó Olúwatóyìn yín náà ni orúkọ mi ò yí padà, èmi ọmọ Okun. Mo wá gbogbo ọpẹ́ mi hàn, mo wá iye mi hàn, mo wá àwọn àbúrò mi, mo wá àwọn ẹ̀gbọ́n mi hàn wípé ẹ̀já mọ́wọ́ ra àhòwọ́pọ̀.